كبت نار نفسي باشتعال مفارقي وأظلم ليلي إذ أضاء شهابها أياب متى قد عششت فوق هامتي على الرغم مني حين طار غرابها على الرغم مني حين طار غرابها رأيت خراب العمر مني فسرتني وما واكمي كل الديار خرابها وما واكمي كل الديار خرابها أنعم عيشها بعدما حل ردي طلع شيبي لإذا يغني خضابها طلع شيبي لإذا يغني خضابها أنكم الله. أما بابا أفضل فوتي لتوكو أدى تماتون جاء وزير المؤمنين فنقو دولة يوبا bàbá ní kò ní sí wáàsí mi mọ́ bàbá ní wáàsí tá à ń retí náà là ń retí wọ́n sì ní àwọn àfáà wa àwọn ti wà ráǹd bàbá ní lánàá àwọn ansarul islam àwọn náà bá wọn nílé tí wọ́n parí lẹ́kṣọ̀ tán nísìnyí pé àwọn fẹ́ kí bàbá wazir kí wọ́n fi ìjòkó yá wọn sí bíbáyìí. Bàbá ní ẹni tí ń ṣe wáàsí lánàá ó yẹ ká wá yẹ̀hùn náà sí kó má ti pa àwọn bàbá wà pàṣíà wọ́n fọdà pákàtàpákàtà. Bàbá ní kódà ọ̀la gánṣẹ́ bàbá làwọn fẹ́ àwòrán ni bàbá ní bẹ́ẹ̀ bá wà báwọn ṣe wà yìí bí ò bá sírò àwọn bàbá àṣàkọ́fín ìgbà yẹn àgbàlagbà tẹ́jọ́ kó láì yìí tí ò bá sírò yín lẹ́yìn rẹ̀ òun tó ń wò láti bọ̀ tán dáadáa. Bàbá wa wazir wọn láwọn ń kí bàbá wa àtàkọ́fí bàbá ní Mushin bàbá àbáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti gbogbo àwọn àbúrò lẹ́yìn yín bàbá láàánú yín sàn ṣàwọn ni kéèyàn wálé wá sìnkú kẹ́sì tó lè kó lọ múra wọn ní kò sáyè wá àtijọ́ ojúmọ́ tẹ́ẹ̀sì náwó ń bẹ̀. Bàbá náà kì í gan aráfẹ́ra kù. Bàbá ní ẹnì kẹta ní ilé Olúmọ̀fó tí ó lò ó kọ báhùn lójú ọ̀nà Islam. Ẹnì kí nínú wa Alhaji wa Salahuddin Olúmọ̀fó. Ẹ mọ̀ tán bàbá wọn dáadáa. Ilé orí òkè ilé Olúmọ̀fó. Bàbá Yẹkínì ẹni tó sọ bàbá náà di olókìkí pọ̀ wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kéwú láyé nítorí wọ́n á jẹ́ pọ́pùlà púpọ̀ lọ́dọ̀ àwọn èèyàn lásìkò tiwa yìí ó ní pé tìmì àná bàbá wa anakumullah akramakumullah anakumullah anakumullah bàbá wa ọba Tìjání Ọládòkun Oyèwùsì Agbánákejì ilé Olúmọ̀fó náà ti ké Kùránì ní ẹgbẹ́ lọ́n tóbi jẹ́mẹ́. Ìgbà tí wọ́n announce wọn pé wọ́n joyè ẹnìkan tó mọ̀ wọn náà fẹ́ ẹ̀dẹ́ tìmí ògbélé bàbá wa yìí ni ọmọ dáadáa ní olójú ti pọ̀ níbi olójú wa kò lè kéwú wọ́n ní gbogbo 1940 43 44 wọ́n ti wà ń bíbà yìí tẹ́ máa fẹ́ sọ ìtàn Ẹdẹ wọ́n sọ pé Haji Salahuddin Olúmọ̀fó ẹnu wọn bá títì mí ké lójó sí Islam ló tó lọ fẹ̀ ọdún wo ni Alhaji náà wá kú tá a mọ̀ ẹ́ tọ̀
bàbá wa Sàkáfì àwọn èèyàn wá látẹ̀kọ́ wá di tàn ẹ̀dẹ́ ibi tó máa sọ délé kó wọ́n ní ẹ̀kọ́ ríṣẹ́ dẹ ọmọ wọn Abdulyakin tó kó lọ lé ilé orí òkè 63 ẹnì kejì bàbá tó tún lọ yìí ni bàbá ni wọ́n mójútó ẹ̀yìn wọn débi pé bàbá láwọn tí irú èyí ń lẹ̀ yìí rí o wọ́n fẹ́ kírun káwọn yẹn wá tó láti ibà yìí láti àlùkágún débẹ̀ yẹn àríkí gbàdá tó dọ̀hún mọ́jà tari ń ṣubú mítẹ́rọ pọ̀ dé. Bàbá ní ta rí nù ni alátúnṣe yẹn bàbá jẹ́ kan bẹ́ẹ̀ bàbá lànà yín wá ṣàwọn bàbá ní tẹ̀yìn bá kú láti jẹ ẹjọ́ tí wọ́n bá sáré sínágò kan ó tún dago méje kò ní ráfà tó kírun sí lánlẹ̀ yìí gbogbo àfẹ́ ẹ̀dẹ̀ pátá ti wà mí báyìí ẹ̀kọ́ kan nu. Bàbá ní Òṣogbo làwọn ti gbọ́rọ̀ yín rí ọmọ kéwìn kan tó dálé kéwúlẹ̀ ẹgbẹ́ wo Allahu Akbar njọ́ tí náà wé ń jò ẹ̀yin náà lẹ sọ bẹ́ẹ̀ kí ẹ lè bá mójútó kéwú dáadáa bí ẹ̀ bá kàwé yóò wọ̀ ná nígbà tó wá kó yín lọ Tajudeen síbẹ̀ náà má kàwé ni wọ́n tà bá sọ báwọn jọ náà ẹ̀ ní kéwú ẹ lọ wo ẹ kọjá ń wo ìwọ kọjá lára yín Allahu Akbar. Bàbá náà ti dàgbà tí ìbá ipẹ́ fẹ́ ká sọ kankan bàbá ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ káwọn ọmọ gbọ́ ni káwọn ọmọ jòkó káwọn ọmọ wò yín ni ẹ kọjá ń wò ẹ ń sọ̀rọ̀ wò ọmọ àfa yín lọ́yà gbogbo wọn fọ́ lẹ́nu ń wò yín ẹ wọ́n sọ pé eégún kan báyìí orin tí máa ń kọ ní eégún kejì orin tí máa ń kọ ní Allahu Akbar ẹnu ìta tó rílẹ̀ nìyí náà àwọn àpilẹ̀ ní àwọn bàbá wa ń gbódò fún lọrin àwọn àpilẹ̀ nù gbódò fún malefu merefu Allahu Akbar la ilaha illallah. ẹnì kẹta bàbá wa rí mi yá anakumullah naam bàbá tún wá dá sínú Ansaru Islam. Wọ́n sì ní sùkúù tó ẹgbẹ́ bẹ́ẹ̀ bá ní sùkúù yìí ajánásí àgbà. Anakumullah tọ́ àwọn afa anakumullah. ẹlẹ́kẹta bàbá yìí àti ń gbọ́ tàwọn láti jẹjẹ àwọn tán ni bàbá wọn ẹ máa gbọ́ lọ́la. ẹnì kẹta tó jáde ní Olúmọ̀fó òun náà ni bàbá Sheikh Sàkáfì jama ìgbọ́lọ̀ tóbi Allahu Akbar ẹni táwọn èèyàn tí ì rí tán sì ń fẹ́ràn rẹ̀ wọ́n fẹ́ràn ẹ̀dẹ́ ìyàwó àti oṣù jẹ́ wọ́n lẹ́kọ̀ọ́ owó lánàá fi ń pè wọ́n gbogbo kíbi lẹ́kọ̀ọ́ èmi àti wọ́n jọ wà nísà. ìjọba ọ̀dọ́ àwọn táyé ọ̀dọ́ bàbá mi ní fásirù ìjọba bẹ́ẹ̀ láti iṣẹ́ àlùmísírì anakumullah. ẹni tó jáde lẹ́kẹta ilé Olúmọ̀fó àwọn yẹn sọ pé táwọn jẹ́ ní òun kálukú máa ń jókòó láàyè rẹ̀ ni ilé Olúmọ̀fó wọ́n ló kọ́ àmọ́ ń jọ́ tí ilé náà ti wà irú àfa Sàkáfì ó ti jáde mẹ́jọ mẹ́gbẹ́ lọ́n tóbi kó gòkè dáadáa Allahu Akbar. Bàbá láwọn ní fọ́rọ̀gùn bàbá tó wá dá ọmọ sínú Ansaru Islam
ilẹ̀ tí Ansar Islam sì ní gbogbo tí Alhaji Alao Latif ṣe pátá kò sẹ́yìn baba wa Arimi Yao. Allahu Akbar. Igbó ńlá. Allahu Akbar. àwọn baba wa Arimi Yao wà náà mísánná tán pàdé baba Alhaji Àgbànjọ náà tán jọ pàdé ẹmíà. njọ́ tí baba Sheikh Kamaluddin Al-Adabi tí wọ́n délẹ̀ yìí tí wọ́n sùn yàtọ̀ sí tí wọ́n wá pẹ̀lú àfa àwọn ní 1920 tí wọ́n dé sílé orí òkè. baba wa Arimi Yao náà sọ bí tí baba wa Alhaji Àgbà sùn sí nílẹ̀ yìí gbogbo àwọn olówó wọn ń dààmú baba láwọn èsì bínú ẹnìkan táwọn ọba ọlọ́wọ́ àti tó dáa fún ọmọdùnmọ́ àbánú ni mi tí baba ó sùn ní báyìí baba Arimi Yao náà tún sí ìjọ náà ọ̀dọ̀ baba Alhaji Alao Latif ni baba ó sùn. baba wa Sakafi baba ń dúpẹ́ fún yín ẹ̀rọ àtàtì irú náà àwọn ọ̀rẹ́ yín náà ti tó baba ló ti tọ́ wọn láti dé yìí. Asalmanimani Samanimani baba làwọn ọba yẹn mú tíra kan bọ̀ lọ́la táwọn fi kò náà yín àtẹ̀yìn náà baba wa Ashakhsiyatul Islamiyya baba wa ila Palestine Allah 1965 66 baba kọ́ tuntun wọn ní Cairo 1972 Allah Akbar. ẹ jẹ́ kí culture ìlú àfa Alimi Islam tí yẹn bá ṣe tí o bá bá tàn sálàfù ń bẹ̀ baba ló kù díẹ̀ ìtàn tún dálẹ̀ ńlọ ni ẹ tún dálẹ̀ lọ́la ọ̀tún lọ. Allahu Akbar. ẹ̀yin lè lásìkò yìí. La ilaha illallah. Allahu Akbar. bàbá ń tó bá ti rẹ̀ ń tó fẹ́ràn rẹ̀ má dààmú ara rẹ̀ má wẹ̀ ń tó fẹ́ràn rẹ̀ káàkiri mọ́. bàbá Sakafi bàbá làwọn tí wàá yín wálé rí tí wàá yín sáré kò rí àwọn bá wà lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ yín lẹ́kọ̀ọ́ ọjọ́ kan bàbá Adékílékún kí ẹ bá jà fún àgbàlẹ́ dẹ kí wọ́n sọ wọ́wọ́ ju gbẹdẹ bàbá náà ṣàbòsí Allahu Akbar. èyí tí bàbá Sùgbùlùlù ṣe ẹ̀bẹ̀ òràn. bí àbá wọn ti ń ṣe nù ni gbogbo ayé ní wò báyìí àti ká sọ̀rọ̀. La ilaha illallah. Allahu Akbar. La ilaha illallah. Anakumullah. Allahu Akbar. kò sí nǹkan kan tó jọ bàbá Sùgbùlùlù láyé tó jùmọ̀ lọ. èyí táwọn bàbá Sakafi ṣe ní gbayé ń rí yìí o. ọ̀rọ̀ kí kọmíṣánná sì pọ̀ ń bí báyìí. tọ́kù bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ káàkiri ayé bẹ́ẹ̀ sì ń sọ náà lẹ́ ń ṣe. ó yẹ ká tó máa sọ pé owó ti wọlé pọ̀ ètò yìí lọ ṣe kí àbá wálé látẹ̀kọ́ ká máa bẹ̀ wọ́n nínú oṣù kan wọ́n ti lọ̀sẹ̀ mẹ́ta ẹ bá fẹ́ bẹ́ẹ̀ ẹ ṣètò ẹ̀ special adviser tọ̀ ẹ lè fi bàbá jẹ́rìí bàbá láwọn ìbéèrè olówó èèyàn bàbá láwọn sì ní díẹ̀ àwọn sì ń rí díẹ̀ díẹ̀ àánú tí bàbá ń ṣe bàbá ti kó wálé pátápátá ọdún kẹẹ̀ẹ́dógún ní bàtí bàbá fi kó wálé bàbá ń gba pension level tí bàbá Sakafi kìí ṣe level 8 kìí ṣe level 13 level oh God náà ọlọ́run ò rí mi báyìí àwọn aláwọn ní sọ́jú báwọn lọ ẹ yọ̀ǹda bàbá àwọn ọmọ lọ múra fọ́la àmọ́ àpò bàbá náà tí bàbá tó wá yìí bàbá wa ń gbódò fún
ìgbà tí bàbá ń sọ yẹn bàbá ló ti pé la ilaha illallah 60 years 2 months ọgọ́ta ọdún àtòsù méjì lágbà bàbá lálejò àwọn àti Rájí Adélékè Ẹdẹ tán gba Ìlaro lọ Markaz àti bàbá níwò àfáà yín àwọn tán tẹ̀lé nù. bàbá ní ẹ̀kọ́ la kọ́ púpọ̀ láyé yìí. bàbá làwọn tó. La ilaha illallah. bàbá kan dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá. àwọn làwọn ńlẹ̀ ilé ní. ẹ bá ṣe nǹkan. ní débẹ̀. tàbá ti débì kan. ẹ bìlà. wọn kálukú bìlà. ẹtò. àbágbà. àbá ìmáàmù náà bọ̀ wá. ìmáàmù kanṣu. àtúnkò lọ. ẹ máa gbẹ̀lẹ́gbẹ̀ẹ́ bàbá mi. wọ́n lo agbára wọn. wọ́n ti bàbá sẹ́gbẹ́ kan. kan lè rí. Allahu Akbar. ẹ̀kọ́ ni. èyí tẹ̀ tó wá wá tí bàbá ṣùgbọ́n tún wá. níbi tí yẹn bá ṣe sí ni ti máa ń jẹ. àwọn ọkùnrin tó máa wá yín. ẹ ti gbẹ́lu wa ga. ọlọ́run ní rẹ̀ yín lẹ̀. ọlọ́run bá foríjì bàbá wa. bàbá fẹ́ lọ sinmi. bàbá ní ẹ máa yọra yín lò ó. tọ́. Allahu Akbar. La ilaha illallah. bàbá ní kéèyàn tó lo 80 years of age lọ́dún gidi. bàbá lo 100 dáadáa. Allahu Akbar. wọ́n ṣàtúnṣe. prof. Allahu Akbar. bàbá ní ẹja tẹ́wọ́. àwọn tá à ń retí náà nù ni. bàbá Sàkáfí. pẹ̀lú ògo Ọlọ́run. ẹrù náà wúwo. Ọlọ́run bá yín gbé. Ọlọ́run ní dáyín dá. inna a'tayna ẹja kí dáadáa. bismillahir rahmanir rahim. inna a'taynaka al-kawthar. fasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. bàbá Ajánásì. bàbá ní kọ́ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ àná. ìwé yìí. Allahu Akbar. بكل لسانه بل بكل جواره نقول لكم أهلا وسهلا ومرحبا نقول لكم أهلا وسهلا ومرحبا بكل لسانه بل بكل جواره نقول لكم أهلا وسهلا ومرحبا نقول لكم أهلا وسهلا ومرحبا بكل لسان بل بكل جواره نقول لكم أهلا وسهلا ومرحبا نقول لكم أهلا وسهلا ومرحبا. ẹni ẹjọ́ kò lẹ̀ èmi MC èmi gba iṣẹ́ rẹ̀ ni n kò ṣe. oníwàásí wa. bàbá oníwàásí wa tá à ń retí. bàbá ní ẹ jókòó. ẹ̀yin ti mọ̀ wọ́n. ọ̀rẹ́ ni yín. alájọsọ ni yín. ẹ bá ti dé Ìlọrin. ẹ bá lọ sókè Àpòmù. àdúgbò àwọn àfáà.
àdúgbò àwọn ẹni ọlọ́run lè yá kéwú. anakumullah aniamallahu alaykum. ǹjọ́ jẹ́ ọgbọ́n anakumullah ìyá ni àbílẹ̀ kéwú anakumullah. kìí ṣe yàrá tọ ilé kéwú. àbàtà nílé ìyá kéwú wa anakumullah. ẹlẹ́nu lọ lé ẹlọ́kẹ́ jókòó baba ni ẹ jókòó lẹ̀. èmi ni mo fẹ́ introduce wọn baba náà là ń fẹ́ introduce wọn kí máìkì tó máa lọ sọ́dọ̀ wa àfa wa MC. àti parí dáadáa ní palace Allahu akbar. gbogbo wọn náà sì mọ̀ mí dáadáa ńlọrin èdè bá sọ̀rọ̀ kan ìtàn kékeré kan abẹ́rẹ́ ọ̀kan méjì tọ àmọ́ ẹnu ẹni tí gbogbo ayé ti ń retí pé ẹni tí gbogbo ayé ti ń retí látàárọ̀ fẹ́ẹ̀ dé wọ́n fẹ́ dé ilé kéwú yìí ilé kéwú yìí. tó bẹ̀ láti Òmù Èkìtì láti Òmù Èkìtì tó dé Yàmóyè tó dé Yàmóyè tẹ̀bá yà Yàmóyè tàbá yá Yàmóyè ẹ̀ẹ̀kan alù alù ìgbàgún ìgbàgún táfi wá dé Ifẹ̀ Olúkọ̀tún tàbí dé Ifẹ̀ Olúkọ̀tún. àbàbà wọn lọ tẹ̀lé Islam sí àwọn bàbá tán tán náà Islam síbẹ̀ ni. Allahu akbar ẹ bá gbọ́dọ̀ tóbi Allahu akbar. èmi ni wọ́n kó àwọn ọmọ wá fún bàbá láwọn ni wọ́n kọ́ àwọn ọmọ wá fún wá kàwé wákàwé wáṣẹ NCE wọ́n ṣe dìgírì báwọn ti ń kírun fún gbogbo bí tí mo wí gbogbo ibi tí wọ́n ń wí ni àwọn tó ń kírun fún wọn. báwọn tó ṣe Allahu akbar bàbá tó ṣe é nì. tàbá débẹ̀ bàbá ń tabá débẹ̀ tẹ́mi bá parí gbà mo wà sábì bàbá nígbà táwọn sáfìsì. tí n bá ti parí tán wọn lọ lọrin padà ní Anakumullah. àwọn wà dúró lọ àwọn àbúrò wọn wọn dùn sọ̀hún wọn sì dáadáa púpọ̀ akíkàbọ̀ Anakumullah. sẹ́yìn pé àjọ ni lọrin ni mọ́ ń lọ múra ọ̀la ni òsẹ́yìn lọrin ni ẹ̀yin náà la fẹ́ wo ẹ̀yin náà làwọn ń dóde látàárọ̀. tó náà ń kọ́ MC dà ṣé ìjọwọ́ tiẹ̀ lè mú kàṣídà kan wá lórí kí ẹ tẹ̀sí ẹ kó mú kàwá kó fi kẹ́ káàbọ̀ Anakumullah. ọ̀dà kí ló fẹ́ wú jẹ́ bá dé bó ṣe Yorùbá mo gbéṣẹ́ náà lé ọ lọ́wọ́ anakumula ẹ bẹ̀rẹ̀ lójú mi tí n bá ti dìde ẹ ti mọ̀ pé mo gbàgbé àdánù ẹ bá ń kí àfa wa láti ilé kéwú anakumula Anakumullah. wo ne tẹ dáadáa yóò kọ́ ẹ bẹ̀ wọ́n. Anakumullah. nurahibu bikum tarhiban ẹkú alwaizin ẹ̀mí kí wọ́n gbé microphone fún wọn náà ni wọ́n gbé ọ̀la àwa ò ní nǹkan kan tá a fẹ́ sọ lọ́la o à ń bọ̀ àwòrán ni o. Masha Allah. ṣé Ọ̀yọ́ ni ṣé Ọ̀yọ́ mọ́lá ajánásì àti àbúrò wọn kéde mo láìkí yín o ẹ ṣàlàyé yín o Ayyakumullah. ọba lẹgbẹ ìtẹyìn ṣe abáríyàn mẹ́rin tó ṣerú ẹ kì bá dáa gbogbo wàdà bá fẹ́ ṣe nǹkan lẹ́dẹ wọn ò gbàgbé bàbá yìí wọn ò gbẹ wá sẹ́dẹ̀ so ẹ ṣètò ìwọ́n tiẹ̀ ẹ dáhùn gómìnà ọmọ pé nǹkan ń lọ o bẹ́ẹ̀ bá ṣe tán o àánú wọn sàṣẹ mi láti jẹjọ ní mi ò dé o èèyàn wá látẹ̀kọ́ ẹ wájú ọlọ palẹ̀ mọ́ lọ́hùn ẹni ò lè kó lè má títí jọ mẹ́jọ ẹ̀wà ní àǹtí wá bí ọmọ ra ẹ̀ṣẹ́ ẹlẹ́fẹ́ second term ẹ̀ẹ́dì second term Ayyakumullah. wá bá ń pè wá bá ń pè. ẹlẹ́kọ̀ọ́jà gbọ́dọ̀ tóbi jama. Allahu akbar. bàbá wa fún àgbà ẹ pariwo ṣéyíkù. Shaykhu. ẹjẹ́ àtọ́ pariwo ṣéyíkù lẹ́ẹ̀kan sí. Shaykhu. ẹjẹ́ wulẹ̀ lẹ́ẹ̀kẹta. Shaykhu. Adamallahu hayatahu. ọlọ́run jáde bàbá wa fún àgbà pẹ́. Amina ya Allahu. bàbá wazirul mu'minin ọlọ́mọṣà jáde wọn pẹ́. Amina ya Allahu. nígbà tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ ni bàbá wa sultanul wa'izin. Inni u'azzikum. bàbá tiẹ̀ wí kí ó jẹ́ àbókù olójú agbóná. Inni u'azzikum la anni ala tabahi. من الحياة ولكن سنة الدين. bàbá wa fún àgbà ọ̀dọ̀ ìbẹ̀rẹ̀ là ń lọ. bàbá wa sultanul wa'izin wọ́n wọlé ńgbà tí bàbá ń ṣàdúrà lọ́lọ́mọṣà jáde wọn pẹ́. Amina ya Allah. ọlọ́run lórogún ọlọ́run. à ń Àmín. bọ̀ àbí kíkì bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ni. Al-Qur'an al-Karim afawa Ahmed Al-Thaqafi kama bawa Al-Qur'an al-Karim Al-Qur'an al-Karim kò sásìkò mọ́ bàbá oníwàásù ti wà ń jòkó. bàbá àfa àgbà ọlọmọṣà jẹun gúnlẹ̀ dáadáa. Amina.